Lọ sí ojú ẹlẹ́gbàá ni mo sọ wallet mi mo ní 5 million wọlé fún ẹ ṣe gan irú èèyàn bíi tí yín ó sàn wọ́n níta o ẹ ṣe gan torí àwọn ẹlòmíì ojú burúkú ló máa fi wọ́n ipá ń tọrọ bára ni akẹ́sọ oníbàárà ẹ ṣe gan ẹ ṣe. Hi, but thank God, Natade came. Some of us have gone home. Really? Me, I was even on board because I had to turn back because Daddy was not phone. Hello, angels. Hello, pretty. Good afternoon. Good afternoon. Please, permit me to see you one-on-one. You, yeah. How far is Russia? No. Suala. Omoluabi. Wow. Sorry, much why. Tell me, tẹ́lẹ̀ yẹn you ṣe gàdàbà. Mo ṣe rí ẹ látọ̀ kan tí mo ti site ẹ tí mo rí pé áńgẹ́lì wo ló wà lórí ilẹ̀ yìí. Èmi kò ti wá rí pé Ọlọ́run dà pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ dá àwọn áńgẹ́lì kan sórí ilẹ̀. Wọ́n rí pé wow, you are special. Sorry bí mo ṣe wà yìí. Mo láì jẹ gan from the bottom of my heart. You think say you dey white? Tí wọ́n bá gbé 10 million naira lẹ̀, ṣùgbọ́n tí wọ́n gbé ẹ lẹ̀. I could gba 10 million naira but ma tún ọ náà. Oh God, wait. Ma fi 10 million naira ma fi shower ẹ láti òkè délẹ̀ ma fi wẹ̀ mọ́. I really love you. Ẹ̀yin babes, alpha. Kí ni bọ̀dá yìí tí wàá ṣe ń bí dáadáa? Kí ni wàá ṣe ń bí? Àwọn ọmọ tó rówó lọ́wọ́ mi bẹ̀rẹ̀ sí tó tọrọ fẹ́ fún ẹ̀nà lọ́wọ́ mi. Ṣé bẹ́ẹ̀ láti máa dúpù wá ń bí ni? Bọ̀dá bẹ́ẹ̀ ṣe dá tó lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe dá tó báyìí. Kò ìfẹ́ ìfẹ́ ló máa wá pa yín dànù. Àtọrọ owó lélẹ̀ yìí ó tọrọ fẹ́ fún ẹ̀nà lọ́wọ́ mi bẹ̀yẹn. Bẹ́ẹ̀ ṣe dá lọ́mọkùnrin báyìí lẹ̀ tó pẹ̀lú 500 naira. Ó yà wọ́n tọrọ owó yẹn ni. Ó tọrọ owó lọ́wọ́ mi. Ṣé ògbẹ́yìn babes? Ṣé ìbọ̀lẹ̀? Ó fẹ́ fi fẹ́ ìyàwó ni. Ẹgbẹ́ mi owó yín wá. Ọjà bàbá yìí pàkó ẹ̀. Ọjà ìṣòro mi. Olè àtọwọ́ bára olè. God have mercy upon us.